ẹ máa gbọ́ fídíò yẹn dáadáa ẹ rí pé Oríyọmí Hamzat ní Nàìjíríà àbòsí bàbá yẹn pọ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ṣẹ́rí mo fẹ́ fi fídíò kan hàn yín, ẹ máa gbọ́ fídíò yẹn dáadáa. ẹ rí pé Oríyọmí Hamzat ní Nàìjíríà àbòsí bàbá yẹn pọ̀. kò sí pásítọ̀ kan tó lè gbà ẹ́ lọ́wọ́ ikú, kò sí pásítọ̀ kan tó lè yọ ẹ́ kúrò nínú ìgbèkùn, ìwọ ló máa yọrọ ẹ́ kúrò nínú ìgbèkùn. lóṣù tó kọjá àǹfààní bí owó, lóṣù táwa yìí wòlíì ló pààyàn. níbo la fẹ́ sinmi nínú ayé? ta la fẹ́ sá lọ bá ogun ayé lé níbo àwọn ṣọ́ọ̀ṣì? ṣọ́ọ̀ṣì ò lè ṣọ́ wa mọ́. ẹ gbowó lọ́wọ́ ọmọ ọlọ́mọ, ẹ tún pa á, ẹ ṣiṣẹ́ pẹ̀ ṣọ́ọ̀ṣì yìí. àáfàá pé ọmọ ọlọ́mọ pé kó wá nítorí pé ó nílò ọwọ́, ó pa á, ó bá alájọṣepọ̀, ó tún gé ọwọ́ ẹ̀. mo la fẹ́ sinmi lé. àní lórílẹ̀-èdè yìí babaláwo kò pààyàn tó àwọn agbára wa ní wòlíì. ẹ wà máa pera yín ní òjíṣẹ́ Ọlọ́run. ẹ jọ torí Ọlọ́run níbo là ń lọ táwọn ọkọ ṣé torí mọ́tò àti ẹ̀bà àtàmàlà tá a fẹ́ jẹ pẹ̀lú ògúnfẹ́ yìí? kéèyàn lọ ṣọ́ọ̀ṣì tó dà wá tì. ẹ wọ ẹjẹ kójú yín là ó. don't allow these people kó lo religion kó fi gbá yín. most of the pastors, most of the prophets, artists ni gbogbo wọn. They are artists. But you don't know. Funfun lẹ́mí tó wà lọ́jọ́ gbogbo lálẹ́ ìlọ́gbọ́ lórí àṣebí. Bẹ̀dá kò rí Èdùmàrè rí ọ̀nà. Ó wá kùbí tí wọ́n yóò gbé sá lọ. Kọ̀rọ̀jọ́ ẹ̀sán tó súnmọ́ ọ̀dẹ̀dẹ̀. Ìyìn rere ní sẹ́kàtì rẹ̀ ni dẹ́bì. Ìyàlẹ́nu ni wípé ẹ ti pàlànà dá. Kàkà kẹ́ ẹ máa wọ àgùntàn wọnú agbó. Ìwọ yìí ti lọ́pọ̀ àgùntàn sáwọ́nù ìgbẹ́ lọ. Ààrùn ṣe mi fún ọ. Kọ̀rọ̀jọ́ ẹ̀sán tó súnmọ́ ọ̀dẹ̀dẹ̀. àbòsí ẹ̀ pọ̀ gan-an ni. bó dẹ̀ sọ ń jọ́ sí any program téèyàn bá ń ṣe tó bá ń ṣe wípé ẹ̀sìn mi leléyìí kì í ṣẹ̀sìn ẹ leléyìí kì í jẹ́ kó níyì, ó lè ní iyì kankan. Oríyọmí Hamzat àbòsí yín pọ̀ sà. mi ní kéèsì tẹ́ẹ̀dẹ́ fẹ́ dá sí i pé kẹ̀kẹ́ dá sí o. in fact wọ́n gbọ́dọ̀ mọ bọ́mọ yẹn ṣe rìn àti ẹni tó pa ọmọ yẹn, bóyá olùṣọ́ ọ̀sẹ̀lẹ̀ ló pa o àbí bó ṣe rìn. wọ́n gbọ́dọ̀ mọ̀ torí arípa àwọn ọlọ́pàá, mo ń sọ pé ọlọ́pàá Nàìjíríà wọn ò ṣe ń trust mọ́. don't trust Nigeria police because wọn ò wà competent. because tọ́mà ti rí pé ẹni táwọn mọ̀ ni, ẹni tó mọ bàbá olókè kan ni, ẹjọ́ yẹn wọ́n á dẹ̀ mú, wọ́n á dẹ̀ dojú ẹ̀ kodò. wọ́n á mọ bó ṣe yẹ ká. in fact nígbà míì gan ẹni tó bá tún ní kéèsì ló tún máa ń kọ́ ọlọ́pàá níṣẹ́ tá a ṣe. kọ́lọ́pàá fẹ́ track èèyàn kó lóun gba 100,000. nílùú tá a wà yìí bọ́lọ́pàá bá fẹ́ track kò tẹ̀ ní sọ fún ìgbà tó fẹ́ track ẹ kò gbé pọ́n lọ gbé gbogbo àwọn kinní wọ̀nyẹn ni. ìwọ lówó tracking o, ìwọ lówó everything o. responsibility ọlọ́pàá ni, kì í ṣe ẹni tó mú kéèsì wá látúnṣe tó máa san owó wọ̀nyẹn. débi tọ́lọ́pàá fi ń gba 100,000 wọ́n fẹ́ track èyí. ìyẹn lọ bẹ́ẹ̀. Oríyọmí tó wá gbé nọ́mbà síta ní ìsìn tó ní ẹni tó bá mọ nọ́mbà àwọn pípù wọ̀nyí tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí kan pé nọ́mbà òun. èyí tó ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin, Oríyọmí mà reject kéèsì yẹn tó lóun ò lè dá sí. ó mà reject yẹn. fámílì àwọn tí kan wá ṣẹlẹ̀ sí nínú Ìlọrin ńkọ́ jọ ṣé wọn kì í ṣe èèyàn?
ṣùgbọ́n torí pé ó ti jẹ́ pé mùsùlùmí ni wọ́n, Oríyọmí ò lè dá sí àti mọ̀ bẹ́ẹ̀. Kí ló dé tó fi dá sí ọ̀rọ̀ Mohbad? Kí ló dé tí ò fi ṣe? Ṣèbí torí wípé bàbá Fálànà tó ti rí pé wọ́n ti wà together pẹ̀lú ẹ̀ ni kò fẹ́ ó máa ṣe o. Nàìjà ẹgbọ́n tó Oríyọmí ń sọ nísìn torí pé ìyẹn ti jẹ́ Christian nísìn ó fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn, bọ̀ èyí tó jẹ́ ti Muslim kò dá sí o. Ṣèbí méjèèjì ló yẹ kó dá sí, tó bá yẹ pé lóòótọ́ ló ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, méjèèjì yẹn ló yẹ kó dá sí. A mọ̀ pé nǹkan tó tọ́ sí ni ẹni tó bá pààyàn pípa náà la máa pa, pípa la gbọ́dọ̀ pa. A gbọ́dọ̀ máa gbáre fẹ́lẹ́bí ká máa gbẹ́bí fáláre ní orílẹ̀-èdè Nàìjíríà. Tí ìlú Ìlọrin gbé kéèsì ẹ̀ náà jáde nígbóná bá ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn dé, ṣàgbẹ́ ní tìmọ̀ láti gbà yẹn. Orí Ìbàdàn tán náà torí sí, ṣàgbẹ́ ní tán torí yẹn fún nílùú Ìbàdàn. Àmàgbọ́n kankan bọ̀bọ̀ yẹn mi tẹ́jẹ́ ń lọ, àmàgbẹ́ ní tìmọ̀ wọ́n ti dáyé ẹ̀ dáhùn, àwọn àfáà ti paná ẹ̀ mọ́lẹ̀. A sọ fún yín pé àwọn àfáà wọ̀nyí òkú ni wọ́n ṣe ẹni tí ẹ kàn máa rí láwùjọ àwọn ọmọ ènìyàn. Àtàgbogbo àwọn mùsùlùmí wọ́n ṣe ẹni tí ẹ kàn máa rí láwùjọ àwọn ọmọ ènìyàn. Àwọn kan wà ń bẹ̀ tí wọ́n ní yìí o, gọ́sùmọ́ láwọn ọ̀rẹ́ tó jẹ́ mùsùlùmí dáadáa tí wọ́n gbé ìwà pálapàla táwọn pípù wọ̀nyí ní. Oríyọmí alábòsí èèyàn nìyẹn. Tó bá kì í ṣe alábòsí, dá sí ọ̀rọ̀ Olùṣọ́ yìí kó dẹ̀ tún dá sí ọ̀rọ̀ Ìlọrin. Ṣe àṣeyọrí lórí kéèsì méjèèjì yẹn. Tájé Fúnkẹ́ bá ń sọ̀rọ̀ wọ́n ní tiẹ̀ pọ̀ jù. Last week tí mo post fídíò máa ń wòlíì yìí, wọ́n fẹ́ lè yà mí jẹ, ẹlòmíì ní rọ́nà pa, ẹlòmíì ní kinní kan, ẹlòmíì ní ẹ má nìyẹn innocent, èèyàn dáadáa ní tẹ́ ẹ bá mọ̀ kinní kan ṣe torí pọ̀ tí ń wọ sùtánà. Ẹ ti gbàgbé pé kò síbi tí ṣe òsì. Ti Sam Larry Ìlọrin là ń sọ, Abdulrahman là ń sọ tá àti ìsọkúnná, ti pásítọ̀ náà ti wọlé, odidi shepherd, odidi èèyàn Ọlọ́run, tẹ́ bá ti rí wọn tán ti wọ sùtánà, igbákejì Jésù ni wọ́n, èèyàn re ni wọ́n. Tọ́ bá ti kó sí jàlámì àtọ́ ti lo láwà ní èèyàn gidi ni wọ́n. Òun rè ọ̀nà ń gé yín lórílẹ̀ ẹ̀ kọ̀ọ̀kan yìí, ọkùnrin tún lélẹ́yìí o. Àṣà lè sọ pé ṣolóṣó lọ bẹ̀. Ìgbà tó ń tíráàkì fóònù bọ̀bọ̀ yẹn, nígbà tí bọ̀bọ̀ yẹn jáde kúrò nílé, wọ́n rí pé girlfriend ẹ̀ lẹ́ni tó pè last. Girlfriend ẹ̀ ló wá ń sọ fáwọn tó ń tíráàkì fóònù yẹn pé lóòótọ́ ló pé òun dẹ̀ sọ fóun pé òun lọ church. Okay, church ibo ni, ó bá ní church báyìí báyìí ló lóun lọ. Bó ṣe wá dé church yẹn nìyẹn ni pásítọ̀ wá sọ pé òun ò rí. Wọ́n padà rí fóònù ẹ̀ ní church náà ti wá rí pé last transaction tó ṣe lórí fóònù ẹ̀ orí àkáǹtì wòlíì ló send 1.5 million sí. Ta ló mọ̀ bóyá gbà tán pa tán ni wọ́n fi fóònù bọ̀bọ̀ yẹn send owó sínú àkáǹtì wọn, tó rán ló tún send owó sínú àkáǹtì àwọn ọmọ pásítọ̀ tẹ́ ẹ̀ ń wojú ẹ̀ yìí. Ọmọ pásítọ̀ ló wà lókè yìí, wòlíì ló wà nsàlẹ̀ yìí, bọ̀bọ̀ tó parè pọmọlọ́mọ dànù. Náà wọ́n ṣe investigation yẹn títí àṣírí ti tú báyìí o. Wọ́n náà ti bá òkú bọ̀bọ̀ yẹn níbi tán sin bọ̀bọ̀ yẹn sílẹ̀gbẹ́ church. Ta lè nìyàn Ọlọ́run o. Ẹjọ́ tábọ́lá tún sá, tá bá ń sọ ọ́n sí pé ẹ jókòó sílé yín ẹ ṣàdúrà ẹ ní gbọ́. Ẹ ní gbọ́, tẹ bá lórí TikTok lé ní báyìí sí, tẹ bá rí yàn 100 ní church, gbogbo pátápátá ni wòlíì, ebi ti bá yí ẹlòmíì jẹnu wọn. Wọn lè ṣiṣẹ́. Gbogbo ọ̀nà dẹ̀ fọ́ọ̀mù wòlíì. Any small tí wọ́n ti di wòlíì, any small tí wọ́n ti wọ sùtánà, wọ́n ti sẹ́ẹ̀tì kan ti ní fóònù ní 100 ó tán. Àtobìnrin wọ́n lóyún wọn ọ̀rẹ́ nígbà lọ́wọ́ wọn ti padà sẹ́nu àtijọ́ àti mu wọn ṣí ṣọ́ọ̀bù àríkókó. Wòlíì náà parọ́ mọ́ wọn ní kókó iṣẹ́. Nígbà tó bá bẹ̀rẹ̀ competition òṣì wọn, ilé ra mọ́tò tọ̀hún ra mọ́tò, èmi náà fẹ́ ṣe kíní kan bẹ̀rẹ̀ sí máa pààyàn kiri. Ṣé rí orídìí wòlíì alápatà olùṣọ́ àgùntàn, ẹ ti máa wọn àgùntàn lẹ́yìn ọkọ̀ọ̀kan tí ń fi wọ́n ṣe barbecue, ẹ ti fi wọ́n ṣe súyẹ. Bá mi share fídíò mo fọlọ́run bá bẹ̀yẹ jẹ́ kó go viral. Àwọn tí wọ́n rí fídíò tí mo post ní last tán ní irọ́ ní ẹ̀yẹ́ kan rí eléyìí náà bá àṣírí ti tú o. Wọ́n ti bá òkú bọ̀bọ́ yẹn níbi tí wòlíì àti ọmọ ẹ̀ tí wọ́n sin bọ̀bọ́ yẹn sílẹ̀gbẹ́ church. Àṣírí ti tú. Ẹ lọ sórí Celestial Reality Check lórí Facebook, àṣírí ti tú. Wọ́n ti post ẹ o, wọ́n ti post àṣírí ti tú o. You can imagine èèyàn Ọlọ́run pẹ̀lú sùtánà lọ́rùn. Kí la tiẹ̀ wá ń sọ? Kò séèyàn Ọlọ́run bí kankan mọ́, jókòó sílẹ̀ kó gbàdúrà. O lè ní spiritual mother àbí spiritual father, nǹkan tó bá fẹ́ fún ẹ kan fún ẹ, jókòó sílẹ̀ kó gbàdúrà. Àwa yín ṣiṣẹ́ fún yàn nílò òyìnbó tá a dẹ̀ fojú rírí, tá a dẹ̀ máa mú wọn ní tipátipá pé dandan ni ká rí wọn. Kò síbi tí afẹ́fẹ́ Elédùmarè ò kì í fẹ́ dé.
níwọ̀nba ìgbà téèyàn tó bá máa ba ayé èèyàn jẹ́ tó wọ́n lè rán nǹkan sí ẹlẹ́niwìẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe fún ẹ tó jẹ́ ètò àdúrà tí ò lè bẹ ẹlẹ́niwìẹ̀ ó wá lọ church ó wá ń sẹ́ni 1.5 million sínú àkáǹtì pásítọ̀ wọ́n á bèèrè lọ pásítọ̀ ní owó ọpẹ́ kí lẹ tà fún iṣẹ́ kí lẹ ṣe fún iṣẹ́ rẹ̀ ìran èèyàn fún ni iṣẹ́ egúnṣẹ́ fún ni tó fi fún 1.5 million owó ọpẹ́ ó dẹ̀ sẹ́ni almost bá bí 2 million sínú àkáǹtì ọmọ yín ọkùnrin ó láti jẹ́ pé ọmọ yín ọkùnrin ẹ̀gan lóore wá sí church lówó tí ẹ fi ju ti yín lọ èèyàn ọlọ́run Celestia tábánikẹ́ máa yọ àwọn èpò kúrò ní àlìkámọ̀ àwalẹ̀ máa ranjú mọ́ pásọ̀ kan náà la post lọ́sàn-án yìí ní ìsìn tán àwọn tàmì òróró léèyàn lórí omi náà ń dàlé lórí wọ́n bẹ̀ sí ní táwọn bọra wọn lẹ́nu odidi godfather àwọn kan role model àwọn kan fa hàn lọ́ra wọn àbí bẹ́ẹ̀ kọ́ tó bá dẹ̀ máa sọ́sọ́ máa ní pẹ́pẹ́ sí òkíní kan ṣolóńgbò lọ́nà fún òkíní kan ṣolóńgbò nípa káyé yìí ti bàjẹ́ pásọ̀ alápatà àáfà alápatà kí la tiẹ̀ wá ń sọ ṣèbáná alánà náà la gbọ́ tán ní babaláwo fògùn bẹ́ẹ̀ nìkan sọ ọba kíní kan àṣírí sí yẹn náà ń túbọ̀ àwa ti confam àti mú òtọ́rọ̀ àtẹ̀ ti gbọ́ from the horse's mouth àṣírí wà lọ́wọ́ wa wọ́n láwọn àgbààgbà àṣẹṣe ti mọ̀ sí tí gbogbo yín bá fọwọ́ bò mọ́lẹ̀ ẹ̀ ní jèrè alẹ́ tó ráwà yìí ti gbọ́ sí ó ti yẹ àti gbọ́ sí à ń retí kẹ́ ẹ dájọ́ ní ká mọ̀ kí ló ṣẹlẹ̀ òrọ̀ girlfriend ẹ lọ́tí yó èèyàn lòun ò kí mutí oní tó bá nífẹ̀ẹ́ dandan ni kó mu ó dẹ̀ rọ́ lọ́tí ó dẹ̀ bá sùn ó dẹ̀ fi nǹkan nù lójú ara ó lóyún tán ó kọyún sí lọ́wọ́ náà ó ti ń gbẹ ó ti ń rù ó ti ń gbẹ àtẹ̀yìn ọmọ gẹ̀rí oko gbogbo pati oníṣẹ̀ṣe náà ti máa rí gbogbo agbo òrìṣà àárí fídíò ààrẹ yìí náà nínú àwọn fídíò wọn tán pósìtì o wọn lẹ́jọ́ fìyàn ṣògùn owó ni àṣírí gbogbo yín ti tú ta wá lè nìyàn Ọlọ́run àáfàá ń ṣe tiẹ̀ pásítọ̀ ń ṣe tiẹ̀ oníṣẹ̀ṣe ń ṣe tiẹ̀ kílé tó wàá dúró sílẹ̀ kó gbàdúrà ọ̀sẹ̀ òrìṣà lẹ́lòmíì lọ ṣé ó ti di nọmba 7 ìyàwó babaláwo ẹlòmíì lọ tọ́jú ara ẹ̀ ní àdandan ní kẹ́ ẹ tẹ fámàdán bíi pé fálókàn lọ́rọ̀ wọn the next ìyàwó fani wọ́n ti padà sọ́ di ìyàwó lẹ́yìn ìyàwó bíi 6 tó wà nílé wọn ẹ máa rá àwọn àfáà mi náà torí pọ́n fẹ́ ṣáájú fún yẹn wọ́n ti fi nǹkan bá sùn wọ́n ti lò fẹ́ lòmí the same thing pastor mo fẹ́ mi ò fẹ́ wọ́n padà tọmọ ọlọ́mọ lọ́fà wọ́n ń pa wọ́n díẹ̀díẹ̀ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ tó bá ní kẹ́ ẹ dira kó tó fi yín dira ẹ̀ ní gbọ́ kò síbi tẹ́ wà tẹ́ ẹ̀ lè dira ẹ dira ń lé yín òótọ́ ọ̀rọ̀ ni tábàdé ẹ sọ̀rọ̀ sọ́wọ́n ni ẹ ń sọ̀rọ̀ bí kọ́ lè mọ̀ pé èèyàn gidi náà kò sí èèyàn gidi kankan bí kò Olódùmarè nìkan lè èèyàn gidi oníkálukú wa ń gbìyànjú ni ṣùgbọ́n àwọn tó bá ti jẹ́ wòlíì tó bá ti jẹ́ àfà babaláwo ìyá nífá oníṣègùn yèyé ọ̀ṣun tí owó bá ti kọ́kọ́ ràn mọ́ ẹ lójú tẹ́tí ń ṣiṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ láàrin 5 months tẹ́tí ń kọ́lé 100 million ó lè níyìn iṣẹ́ gbóná lẹ̀ ń lò àwọn létọ̀sùn ò kọ́ rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo tá a ti gbọ́ sẹ́yìn tí wọn kọ́ rí ẹlòmíì kápá gan agbọ́ ẹ wà Àràbà Òṣogbo ẹ wọdún tó ti ń ṣiṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ bọ̀ tẹ́ǹpù ní lásán ẹ wọdún tí bàbá yẹn ti wà lẹ́nu ẹ̀ ẹlòmíì bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣẹ̀ láàrin 2 years lásán wọ́n ti kọ́ tẹ́ǹpù lágìdìbà gidigba kí ló dé competition tìbí tọ́ba ní ma sọ nìsín wọn wá ní onílára ni wọn ẹ wo èjì bàbá yẹn wọn ẹ̀ṣẹ̀ kọ́ tẹ́ǹpù last year ni ẹ wọ́jọ́ orí bàbá yẹn tẹ́yìn wọn kéékèèké tẹ́ ń sáré ayé tẹ́ ń jalè òṣìkiri tẹ́ ń jalè òṣìkiri ẹni smart yẹn ti ṣògùn ẹni smart yẹn ti rẹ́rìn èèyàn ó ṣólẹ̀ gbóná wọ́n iná ti máa bá nígbà tí babaláwo bá ti ẹ̀ ń bọ́sà tó nù bàbá nífá tó ń ká gbádá sọ́run bí àlùbọ́sà tó ti ń gbá ẹnu òkè mọ́tìsàlẹ̀ tó ti ń encourage àwọn èèyàn kan máa ṣe oṣólẹ̀ gbóná kò sí nǹkan tí ò dá nínú oṣólẹ̀ wọ́n lè ṣe oṣólẹ̀ lẹ́nu babaláwo ṣérò yẹn bẹ́ẹ̀ ò lè fi ẹran èèyàn jóògùn tá bá ń sọ fún pé kò síṣẹ́ yahoo kò síṣẹ́ girigiri kò síṣẹ́ gbé wá àìmọye àwọn iṣẹ́ ibi tẹkun wa ní iṣẹ́ gbé wá kíní kan 20 million ṣọ́ máa ṣiṣẹ́ 20 million fún ẹ wọ́n á fún ẹ níṣẹ́ tó dẹ̀ máa lò tó dẹ̀ máa gba 20 million láàrin 3 days onímọ̀ pé nǹkan èèyàn wà ń bẹ̀ ṣó fẹ́ lo nǹkan yẹn kó má padà ní àtúbọ̀tán tí ò da wòlíì túre báyìí o tábà sọ máa ní ká móríwá ká fọrùn ńlẹ̀ wọ́n á máa bú ẹnìkan kò lówó tó wọn kò ní kíní kan tó ń gbà tí ò lè ṣoṣólẹ̀ gbóná bíi tiyín tí ò lè jalè bíi tiyín babaláwo ń lo ṣólẹ̀ gbóná ìyàwó ẹ̀ ń ṣiṣẹ́ olóṣó ó ń ṣiṣẹ́ aṣẹ́wó yèyé ọ̀ṣun ṣiṣẹ́ olóṣó ọkọ ẹ̀ náà ń jalè kí ló dé pásọ̀ ń fi nǹkan báyàwó ẹ̀ sùn lórí àtijọ́ àti mú a fi áńkáṣífù nu ojú ara ìyàwó ẹ̀ á fọ́ sínú páànù funfun á ní kó máa mú church kò ní jẹ́ kí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ mú ń bẹ̀ Abẹ́òkúta ló wà tó bá dàsìkò tó yẹ kí ìyàwó ẹ̀ mú mọ́mì wa wọ́n fẹ́ ra nǹkan ní ṣọ́ọ̀bù ó ti ṣí ṣọ́ọ̀bù kándù fún síta ni wọ́n ní mu ìjọ tí wòlíì yẹn tó ṣe fèlèfèlè tó lọ́dún kan náà àwọn kwaya nínú bí ìyàwó ẹ̀ tó jẹ́wọ́ ó jẹ́wọ́ fáwọn tán gbé níwùsì yín káàkiri tó fi dọ́dọ̀ ru àwa kí ló dé ìjọba ọ̀run ò tiẹ̀ wá jẹ yín lógún mọ́ ìjọba ènìyàn ò tiẹ̀ wá jẹ yín lógún ìjọba olúwàbí ò tiẹ̀ wá jẹ yín lógún mọ́ àáfàá pààyàn àwọn àáfàá ńláńláńláńláńlá tó ń bọ̀ tàtán nìkan pa wọ́n padà nìkan fílẹ̀ kò mọ̀ọ́mọ̀ nǹkan tó fẹ́ lò gan ò tí ì pé lérí pé iná ti rẹrin èèyàn lọ́wọ́ ẹ̀ èèyàn pa odidi èèyàn wọn ló torí síbì kan ó tẹ ẹsẹ̀ síbì kan wọ́n rí gbogbo páàtì ara ọmọ ẹlẹ́yìn ọwọ́ àwọn wo ló rà á
the same thing ẹ wo wòlíì ilé náà nísìn ẹ fi àkáǹtì ọmọ ọlọ́mọ ẹ fi wọ́ owó sí ọ̀dọ̀ yín kí ló ṣẹlẹ̀ láàrin tẹ́ ẹ fi pa táwa lè yàn lọ. wọ́n mú babaláwo dádé sórí ó lẹ́nìkan ló fóun joyè òun olúwo ìkan lóun ọba àṣegùn ó wà lórí péjì Ebúdó Lábìkí lórúkọ máa yẹn. wọ́n fọ́n ra ẹran èèyàn lọ́wọ́ ẹnìkan ló pa ẹnìkan ló pa ọba àṣegùn àtolúwo pẹ̀lú pásítọ̀ wọ́n mú wọn at the same time wọ́n jọ ń ṣiṣẹ́ wọ́n jọ ń pààyàn táwa lè yàn lọ. ta lè yàn Ọlọ́run àṣírí ti tú o. wọ́n ti mú pásítọ̀ o ojú wọn rèé o orúkọ chọ́ọ̀chì wọn nìyẹn o ojú ọmọ ẹ̀tàn jọ ń pààyàn rèé o ṣé ẹ ti rí ẹ̀pọ̀ ọmọ ọlọ́mọ ó dágbére chọ́ọ̀chì fún girlfriend ẹ̀ Ọlọ́run ló ní kó dágbére fún girlfriend ẹ̀. àwọn kan máa bèrè pé báwo náà ṣe rí fóònù ẹ̀ ṣé wọ́n ń tíráàkì fóònù ni gbogbo ẹ̀ ló máa ya kúrúǹtù bíi tiyín tí aláya yóò bá tiẹ̀ kàwé tí bàbá alákú yóò kàwé lo social media ni ẹ̀yin ẹ̀ṣọ̀ṣì tí wọ́n bá ní gbé yín ẹ máa sọ pé báwo náà ṣe rí fóònù ẹ̀ láyé níbi táyé lajú dé àṣírí ti tú o. Ràmọ́nì Alápatà Sam Larry Ìlọrin la ṣe ń sọ tá àti ìsọkún ná wòlíì Alápatà tú rèé o wòlíì Alápatà rèé o kéèrè o ẹ dira kan tó fi yín dira kan tó pa yín pa àyà ẹ jókòó sílé yín ẹ jókòó lé yín ẹ ní gbọ́ Jésù ò ní chọ́ọ̀chì ànábì ò kọ́ mọ́ṣáláṣí ẹ ní gbọ́ àwọn aṣièrè ayé yín ti ta àwọn pásítọ̀ ọlọ́ṣẹ wòlíì ọlọ́ṣẹ ẹ jẹ́ ká wá rọṣẹ 150,000 ó lè ní gbogbo yín olóògùn owó ni yín olùlòṣì lábẹ́ sùtánà. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.